you know, oríṣiríṣi iṣẹ́ lolódùmarè gbélé oníkálukú lọ́wọ́. Ó dẹ̀ wà nínú Bíbélì àti Kùránì pé ìpè tá a pe oníkálukú ìpè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó ní a pe àwọn kan ní evangelist, bẹ́ẹ̀ la pa àwọn kan ní bishop, a pa àwọn kan ní dáónì, ó la dẹ̀ tún pe àwọn kan pé ilẹ̀ inú ilé Olúwa ni kán máa gbá. Bishop iṣẹ́ ìyàtọ̀ síṣẹ́ evangelist. Evangelist ni pé kó máa káàkiri gbogbo àgbáńlá ayé láti máa kéde ìyìn rere. Ti bishop ni pé kó gbọ́wọ́ léyàn lórí kí ìyanu dẹ̀ ṣẹlẹ̀. You know, everybody have his own way to live his own life comfortably. Now, ìpè tá a pè mí tí mo dẹ̀ rí pé Ọlọ́run gbà mí láàyè láti rí ìpè náà lò ní pé I am for peace. Láti sọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá ń bá ẹkún bọ̀, tó bá déwájú mi Ọlọ́run máa gbé mi wọ̀. Màá sọ̀rọ̀ tó máa múnú ẹ̀dùn tó jẹ́ pé ohun tí wọ́n rò kó le kankan yẹn, God will use me, màá dẹ̀ fọ̀rọ̀ túká, wàá máa rẹ́rìn lọ lé pé so this thing can be resolved like this. So that was a job or assignment God gave me, and I thank God. Ọlọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ. Àìmọye èèyàn bẹ́ẹ̀ ló lógo bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kán rí lò. You know, with that, I'm okay. At least it's going to, by April, it will become 9 years. God put me on this throne. And I know thousands of people that have been saying one or two things. Good. Kò sí bó ṣe dáa tó, ó máa lọ́tà. Kò dẹ̀ sí bó ṣe burú tó, ó máa lọ́rẹ̀ẹ́. But I always thank my God. Ìròyìn tèmi náà máa ń gbọ́ lẹ́yìn láwọn tí ò mọ̀ mí rí gan, ó máa ń jẹ́ ròyìn ayọ̀ tó máa ń jẹ́ kí n lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé ògo tó fi lé mi lọ́wọ́ ó jẹ́ kí n lè rí lò. So nídìí èyí, at least many way ńlá yìí ọpẹ́ fi yọ. A lè ṣaláì má rí sọ because tí ò bá ti sógo kò sógun. Dandan tó bá ti lógo, òun àtogun, ògo àtogun ló jọ ń dàgbà papọ̀. Ṣùgbọ́n nípasẹ̀ àdúrà, ogun á fi ògo sílẹ̀, á gba ògo láàyè pé kí ìràwọ̀ kó lè tàn. Tá a bá ní kò sí ìgbèníjà, àparọ́ ni. Kò sẹ́ni tó máa dédìí ògo tí ò ní kọ́kọ́ bá àwọn ogun kéékèèké kan pàdé. Bẹ́ẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè, torí òun nìkan lọba tó máa ń fọba jẹ. Ọlọ́run lọba tó máa ń fọba jẹ. Tẹ́nikẹ́ni bá ń fọwọ́ ẹ̀ sọ̀yà pé èmi ni mo fi lágbájá jẹ, ó ń tanra ẹ̀ jẹ ni. Ọlọ́run nìkan lọba tó máa ń fọba jẹ. Ṣùgbọ́n Ọlọ́run máa gbá àwọn ènìyàn kan dìde láti ṣiṣẹ́ yẹn, láti ṣe kòkárí yẹn pé àwa la máa tì lẹ́yìn, Ọlọ́run gbé wọn dìde. Ó dẹ̀ tún sọ láwọn àárín kan pé wọ tá a fẹ́ gbé dìde tó o bá kọ̀ tó o bá ṣe, Ọlọ́run á gbá àwọn òkúta dìde láti ran ni tó ń bá fẹ́ ránṣẹ́, ẹni tó ń bá fẹ́ rán níṣẹ́, òun á gbá àwọn òkúta lẹ̀ dìde, wọ́n á ràn lọ, wọ́n á ti dédẹ̀. Àwọn ìgbèníjà yọjú lóríṣiríṣi. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀, Ọlọ́run Olódùmarè kó wà pẹ̀lú wa délẹ̀. Ilé tó máa ń jẹ ọba lúfẹ̀, ilé 4 ni. Tá ń pè ní ilé ọ̀run tọ́ lápapọ̀. Ilé kìíní tó jẹ́ bàbá àwọn 3 tó kù, òun ni à ń pè ní ilé Àjàgùsì, níbi tèmi ti jáde. Àjàgùsì wá bímọ. Ara ọmọ bíbí Àjàgùsì ni Adógbodò. Ara ọmọ bíbí Àjàgùsì ni Àgà, ilé Àgà. Ara ọmọ bíbí Àjàgùsì òun ni Jàòjò. Àjàgùsì ló bí àwọn 3, ṣùgbọ́n ìyá sọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n Àjàgùsì wọn bí, ó rọ̀ látòde ọ̀run ni. La fi ń pè ní ọ̀run tọ́, ọmọ tí ọ̀run gbà tọ́, ọ̀run ló gbà tọ́. Ọmọ tí ọ̀run gbà tọ́ la ń pè ní ọ̀run tọ́. Òun ló bí àwọn 3. Nígbà ìwáṣẹ̀, Àjàgùsì nìkan ló máa ń jẹ ọba lúfẹ̀, tí òun sẹ́ni tó ń bá dù ú. Ṣùgbọ́n nígbà tójú ńlá tó di 1918, ojú là.
1818 ìgbà yẹn lójú bẹ̀rẹ̀ sí là. Bẹ́ẹ̀ ni, so ó wá ń di ohun tí àwọn ọmọ tó kù náà ń yọjú pé àwọn ti tójú bọ́ láti máa jẹ ọ̀rún tọ́. Ibẹ̀ ló ti ń di fàǹfà tá a dẹ̀ fi gbé àwọn náà wọlé pé òkè àwọn náà ti tó ọba jẹ. Òun ló fi di pé àwa ń rotate ẹ̀, we make it as a gazette pé tí Àjàgùsì bá jẹ tán kí Adógbodò jẹ, tí Adógbodò bá jẹ tán kí Àgà jẹ, tí Àgà bá jẹ tán kí Jàòjò jẹ, a tún wá padà sí Àjàgùsì again. And that had been coming up for many years ago, but something happened suddenly. Ìtàn ọba Abewéilá ni tí mi ò ní lè fẹnu bà báyìí lórí afẹ́fẹ́, lórí ohun tá a fi ń jọba inú ló wà. Tá a bá ti sọ gbogbo ẹ̀ síta tán, èèyàn ti wà empty nìyẹn, so wọ́n ń sọ tán. Nídìí èyí, ilé mẹ́rin ni ilé tó ń jẹ Ọbalúfẹ̀. Bọ́n dẹ̀ ṣe tò lera ni mo ṣe sọ yẹn, but àárín kan ó yí bìrí fún ìdí kan àbí kejì tí mi ò ní lè sọ lórí afẹ́fẹ́. Well, I have no much to say about the judgment of the court because I'm looking at it in another way on my own side though. Both Àjàgùsì, Adógbodò, Àgà and Jàòjò, are we not one? So we are ones. So good. Court of Appeal, the judgment, make everybody to know that Ọbalúfẹ̀ should go back to his seat as an Ọbalúfẹ̀. It should be ruling. And when you talk of Ọbalúfẹ̀, am I the only Ọbalúfẹ̀? As I was on seat now, both Adógbodò, they are all here with me. Àgà, they are all here with me. And Jàòjò, we are all together. So with that, good, the Court of Appeal just give judgment, say, okay, Ọbalúfẹ̀ should go back to his seat as an Ọbalúfẹ̀ to be ruled. You know, but I thank the Almighty Elédùmarè for his support. Pé Ọlọ́run ò dojú àdúrà tì wá. Kò síjọ́ tí awáyé tí ò sógun, Ọlọ́run ló máa ń gbẹ̀dá borí ogun. And you people cannot rule it out pé okay o, as God used our father, His Imperial Majesty the Ọọ̀ni Ọba Adéyẹyè Ẹniìtàn, to say it out boldly after many meetings together with Àgà or whatever. He say it out, say Ọbalúfẹ̀ Ìdòwú Adédìrúrà is the Ọbalúfẹ̀ of Ifẹ̀ now. You can't rule it out, everybody must be laughing or everybody should be jubilate. No. Some will be grumble, this and that, and gradually the grumbling will be coming down. It's not a day job, gradually. And what I have in belief is that if we can team together, that will lead us in time to our destination. If we can team together, that's it. But for some people to go and say at the corner, be grumbling, this and that, well, we will leave him behind. We will leave him behind. Nothing will happen. Because I'm not the one who crowned myself. It was God. Use our father, the Imperial Majesty, Ọọ̀ni of Ifẹ̀. So when we team together, that will make us to achieve our goal in time. You know, for example, when you see a player that are going to the field, 11 of them, if they don't have a very good cooperation, they may lose. You understand? But when they have a very good cooperation, you know, they layers together, you number 7, give me ball at the right time, you know, they will win. But when you see some people are staying behind, well, sorry, the Molue, I would say the Molue are not waiting for anybody. The Molue continue moving. If you can join the team, good luck. And if you don't join the team, sorry. Legacy tí mo fẹ́ fi lélẹ̀ ni pé 1, mo tako ìtàjẹ̀sílẹ̀. Kò ń dùn mọ́ mi nínú láti ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. So legacy yẹn dẹ̀ ni pé kò mí pé torí pé o wà nípò pé o ní rí àwọn tó máa sọ̀rọ̀ ẹ, wọ́n á rí ṣùgbọ́n ẹ̀ mú jáde. That does not even cost you anything than to correct yourself. Kò sí ẹni tí ò ní ṣùgbọ́n. Tó o bá wá réyàn tó bá sọ ṣùgbọ́n ẹ jáde, don't pick him as your permanent enemy. Ó fẹ́ kó o ṣàwọn àtúnṣe kan ni. But ọ̀pọ̀ máa wà lórí ipò,
a nítorí pé lágbájá sọ̀rọ̀ sí mi ẹ lọ bẹ́ lórí ẹ lọ nà. That's not the way. That's not the way. That can never solve the issue. You know, we learn every day. And how are you going to learn nípa àwọn àṣìṣe kan? Bóyá orí èèyàn sọ nǹkan kan fún ẹ pé lè tó ṣe ikú díẹ̀ káàtó wà lè correct ẹ̀. You know, nobody above mistake. It was the same blood and water that is running in your body running in my own body. You know, Ọlọ́run kan ṣà wá lẹ́ṣà, ó yà wá sọ́tọ̀, ló sọ wá dọba. The same ẹ̀jẹ̀ àtomi tó ń rọ̀n lára ẹ̀ ló ń rọ̀n lára tèmi náà. So I can never do such a thing pé ká wá create pé torí pé o wà ń pò kó wá bẹ̀rẹ̀ sí lu agbára ẹ̀ ń lòkulò pé ṣé wọn mọ̀ pọ́ ba ní mí ni. Wá ìtàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ lọ bẹ́rí ẹ̀. That's not the way. So for me, my own advice to everyone that is listening now ni pé kó pọ̀, kó dùn, kó pẹ́, ọwọ́ Ọlọ́run Olódùmarè ló wà. Kò sí ẹnikẹ́ni tá a fún ní agbára láti ṣèdájọ́. Agbára tá a fún ọba pé torí pé ó jẹ́ olórí ó lè dájọ́ bẹ́ẹ̀ kò ń ṣẹjọ́ pé ẹ lọ pa. Tó ti yé yín sìn. Tí a bá dẹ̀ dájọ́ tí ò bá tẹ́ ń tá a dá lẹ́jọ́ lọ́rùn ó tún níbòmíì tá a máa ń gbé kà. Àrántẹ́ pé àwọn àgbààgbà tó jẹ́ àgbálé wọn lágbájá yìí òun báyìí ló ṣe bí báyìí la bá wí sí tí ò dẹ̀ gbọ́. So ohun tó bá dàbí ẹ̀tọ́ tó yẹ kó tọ́ sí wọn á fi dùn torí pé wọn bá wí pé kò gbọ́. Ẹni tá a bá dẹ̀ ti bá wí bẹ́ẹ̀ yẹn tí ò gbọ́ kò fẹ́ lọ síwájú ìlú nìyẹn. Tó dẹ̀ wà nú àkọsílẹ̀ ìwé mímọ́ pé ẹni tá a bá ti ń bá wí tó bá ti ń warùn kù ó ní yóò parun lójijì. Ọlọ́run ní jẹ́ ká ẹ parun. Á dáa fún yín.